nǹkan mà ti ṣe wá lórílẹ̀‐èdè yìí gbogbo ènìyàn bó la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ara wa lórílẹ̀‐èdè yìí àwọn ọ̀daràn wọ́n ní ìṣọ́ráǹsì ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ orílẹ̀‐èdè rere kò sí ìṣọ́ráǹsì fún wa àfi kọ́lọ́run kó gbà wá ní o ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ná ẹ jẹ́ ká jọ wò ẹ bá mi share o mò ń padà bọ̀ ẹ bá mi share. ẹ̀yin yẹn wòkè ẹ gbójú sókè kẹ́ wo píjọ tí mo táàgì àwọn repentant Boko Haram lẹ́wọ̀ yẹn o ẹ rí i tán ṣe kọ nọ́mbà sára wọn. These are the repentant Boko Haram members swearing by the Quran that they have completely dissociated themselves with any form of religious extremism. wọ́n ní wípé wọ́n ti sọ wípé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ pé àwọn ò ní ever padà lọ síde jàgídíjàgan mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì wa ń ṣe fún wọn nínú fọ́tò tẹ̀ ń wò yìí ni wípé wọ́n ń take oath pẹ̀lú Quran pé láyéláyé àwọn ti promise gbogbo àgbáyé páwọn ò ní ever terrorize anywhere mọ́ ní báyìí lẹ́yìn ìpàtàn wá ṣe lè tán wọ́n wá dá wọn padà lọ sínú community wọn wọ́n ní kán lọ máa gbé láyọ̀ àti àlàáfíà. ìyẹn àwọn tó ti pààyàn tó ti dúnyàn lọ́rùn tó ti pa oríṣiríṣi tó ti pa sójà tó ti pa tọmọdé wọ́n ti pàgbà wọ́n pa general sójà wọ́n pa brigadier general wọ́n pa colonel wọ́n pa almost everybody. àwọn náà ni gọ́ọ̀mẹ̀ntì wá dáríjì yìí o wọ́n ní pé wọ́n special wọ́n ní bandit ni wọ́n ní VIP ni wọ́n ní pé prodigal son ni wọ́n là ní choice o wọ́n là gbọ́dọ̀ lẹ́ẹ̀nì láti máa bá wọn gbé ni o wọ́n nítorí pé kíni wọ́n ní VVVVIP òun ní position wọn lórílẹ̀‐èdè Nàìjíríà. ní ẹ̀yẹn wá gbójú sókè kẹ́ ẹ tún wo fídíò tí mo tún tààgì ọmọbìnrin yìí àti gramẹ́ wọ́n máa sọ kankan nínú fídíò náà kí náà wá sọ wọ́n ní ó ní àwọn ọmọkùnrin mẹ́ta kan tó jẹ́ pé 17 years old ni wọ́n ní ọdún 1995 wọ́n ló wá ní one particular man ìyẹn ní àdúgbò wọ́n ló accuse àwọn ọmọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí wípé wọ́n jí 1000 naira ṣùgbọ́n ńgbà tó yá o tán wá padà fọlọ́pàá mú wọn tán gbé wọn dé kóòtù ní kóòtù bá fún wọn ní life imprisonment lórí pé kíni lórí pé wọ́n jí 1000 naira according to report gan ìyẹn according to what this particular lady said ó sọ wípé wọ́n jí owó yẹn gan pé it is false accusation káàtì ẹ̀ wá sọ pé wọ́n tún jí gan ká assume pé wọ́n jí lóòótọ́ ẹjọ́ kóòtù life imprisonment òun lẹ fún àwọn èèyàn torí pé wọ́n jí owó bẹ́ẹ̀ náà la gbọ́ pé ọmọkùnrin kan jí adìyẹ lọ́jọ́ kìíní àná ẹ tún fóun náà ní life imprisonment kó tiẹ̀ tó wá di wípé Ọ̀ṣun state governor dá sí ọ̀rọ̀ ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run I take God beg you federal government gbogbo Nàìjíríà ẹ bá wa síwèé ìrántí kan àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí náà 1000 naira life imprisonment Nigerian Bar Association please help us look into this matter. ṣebí tí n bá sọ pọ́rọ̀ gọ́ọ̀mẹ̀ntì yé mi rọ̀ mo pa o gọ́ọ̀mẹ̀ntì wá ń ya fíìmù fún wa bó ṣe wù wọ́n ẹ wá fi ń ṣe ojúmọ́ kan wèrè kan because tell me nígbà táwọn kidnap ọ̀gá sójà odidi general wọ́n kidnap wọn àtìyàwó ẹ̀ tẹ́mi tiẹ̀ expect pé káwọn sójà bomb bá di forest yẹn kí wọ́n ba gbogbo bẹ̀ jẹ́ kán rescue máa yìí wá kú tán nígbà tó tún wá kú tán àwọn bandit wá deliver òkú ẹ̀ fún government like are we okay? Katsina state government so Ọlọ́run ní mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ gan gbogbo ẹ̀ ti fẹ́ yí mi lórí gan like ìgbà tí màá yẹn wà nínú forest òun àtìyàwó ẹ̀ rí rescue gbogbo fighter jet tí Nàìjíríà ní ṣé Benin Republic náà lọ́ngbà yẹn ni àbíbo náà lọ́ngbà yẹn àbá Ivory Coast ni tẹ́ fi lọ jà tẹ́ fi lọ da ogun ẹ̀rú tá a rí yín tẹ́ ń fly lè lọ fi rescue máa yìí lè fi bombard the forest like odidi general ó wá kú tán ìgbà yẹn gangan lẹ tó wá rí àwọn bandit contact tán wá deliver òkú ẹ̀ fún yín like make me understand what exactly is happening. àwọn ọmọ máa yìí gan wá ń béèrè ṣé ẹ mọ̀ pé ìyàwó máa yìí gan ṣì wà ní ọ̀dọ̀ àwọn bandit o àwọn ọmọ wọn wá ń béèrè lọ́wọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì pé báwo ni ẹ ṣe ní nọ́mbà àwọn bandit tẹ́ fi contact ara yín tó fi sọ ibi tẹ́ ti máa wá gba òkú bàbá àwọn tẹ́ fi connect wọn tẹ́ fi wá gba delivery òkú bàbá àwọn ìyá wọn ṣì wà ń bẹ̀ o so definitely bandit tó ráyè deliver òkú wọ́n lè deliver ìyá like ṣé ẹ mọ̀ọ́mọ̀ ni ẹ mọ̀ọ́mọ̀ pa máa yìí ni gbogbo yín wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ níwájú Ọlọ́run àti èèyàn mi ò tẹ̀ tí mọ̀ pé
wọ́n dìlìvò òkú. Èmi ti ní màá ṣe fídíò lónìí lórí àwọn wèrè tó kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tọ́ntọ́tò yìí tẹ́ ń wò lókè. Wọ́n wá láwọn fẹ́ lọ ṣe condolence visit fún family man yìí lẹ́ni tẹ́ ẹ̀ rí rescue ó wá kú tán ẹ̀ wá lẹ́ fẹ́ yẹ sí. Ọlọ́run ní yé yín sí gbogbo yín pátápátá. À ń ya fíìmù lórílẹ̀‐èdè o, à ń ṣe fíìmù o. Òun mo fi ń sọ fún yín lẹ́ẹ̀kan pé Nàìjíríà kàn fún wa lórí ní ojúmọ́ kan wèrè kan ẹ wá ń ya fíìmù fún wa lóríṣiríṣi. Because I don't understand, it is now glaring that even the government is as like government mọ̀ pa gbogbo kìíní. Government automatically all of you are involved. Automatically all of you pátápátá you are involved. Mo máa pity àwọn ará Ògbómọ̀ṣọ́ o, mo máa pity àwọn ará Ẹ̀dá Oníyọ̀ o. I swear to God we made it. Níbi tá a ti ń sọ̀rọ̀ pìtìpìtì insecurity lórílẹ̀‐èdè Nàìjíríà, ibẹ̀ ní Borno state government tún ti dáríjì àwọn 720 Boko Haram. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n náà ti di repentant Boko Haram. Wọ́n dẹ̀ ti dá wọn padà sínú community wọn. Wọ́n ní ká lọ máa báwọn èèyàn gbé. Wọ́n nítorí pé kí ni wọ́n ní àwọn ti rehabilitate wọn. Wọ́n náà ti wá di born again Boko Haram. Wọ́n ní so therefore kàn máa bá gbogbo aráàlú gbé. Ibi tí Borno state government ti wá dáríjì àwọn yẹn, ibẹ̀ náà tún ni àwọn terrorist tún ti pa army general tí wọ́n kidnap wọn àtìyàwó ẹ̀ lọ́jọ́ kìíní àná. Ìyẹn máa tẹ̀ ń wò lókè tẹ́ ẹ bá rántí dáadáa wípé àwọn kidnappers ìyẹn àwọn terrorist wọ́n kidnap òun àtìyàwó ẹ̀. Àtìgbà yẹn náà lọ́dẹ̀ ti wà ní terrorist den tí ò tí ì sẹ́ni kankan tó lọ gbà wọ́n. Lọ́wọ́lọ́wọ́ báyìí o a gbọ́ wípé wọ́n ti padà pa máa tẹ̀ ń wò lókè. Ìyàwó ẹ̀ dẹ̀ ṣì wà ní ọ̀dọ̀ wọn láìpẹ́ láì jìnnà àti ìmọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí ìyàwó náà o. Òun tún wá ní àwọn bandit náà ń gbádùn lọ́wọ́ government náà ń di repentant Boko Haram. Ẹ̀dẹ̀ má tún gbàgbé àwọn tí wọ́n kidnap lẹ́kìtì òní Ẹ̀dá Oníyọ̀ till date wọn ò tí ì release wọn o. Fídíò tẹ̀ ń wò lókè ibẹ̀ ní crusade gang tán ti ń ṣe crusade táwọn bandit ti attack wọn náà dẹ̀ ti kó wọn lọ. Àwọn èèyàn wọn dẹ̀ ti kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àti ọ̀pọ̀lọpọ̀ owó over 10 million plus náà ti kó lọ fáwọn bandit. Wọ́n kidnap àwọn èèyàn lẹ́kìtì. Àwọn bandit sọ pé kán mú ransom wá sí Kogi. Wọ́n ti gbówó lọ fún wọn, wọ́n ti gbé gbogbo ẹ̀ lọ fún wọn. Àwọn bandit tó wá sọ pé kán tún mú another 50 million naira wá àbí ṣé 50 million ní àbọ̀ 100 million. Láti ìgbà yẹn báyìí àwọn tí wọ́n ní wọn àwọn family wọn wọ́n ti wà nínú ìṣòro tán tí mọ condition àwọn èèyàn wọn. Ìyẹn àwọn tán kidnap lẹ́dọ̀ Oníyọ̀. Ìpàdé Tinubu náà sọ̀rọ̀ ọjọ́ kìíní àná. Tinubu ò mention àwọn tí wọ́n kidnap lẹ́dọ̀ Oníyọ̀. Definitely bóyá Tinubu gan wà wí ẹ̀. Gọ́fúnà Èkìtì kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ àwọn tán kidnap ń lu yín? Àti ẹ̀ṣìgbọ́tọ̀ Ọ̀yọ́ state Ọ̀yọ́ state títí ẹ̀ṣẹ̀ ń wá tí wọ́n á ṣe jáde. Ṣùgbọ́n gọ́fúnà Èkìtì kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ àwọn tán kidnap lẹ́dọ̀ Oníyọ̀? Everywhere is silent in your state. Àgbọ̀ any update, no news coverage. Kò sẹ́ni kankan tó ń sọ̀rọ̀ nípa Ẹ̀dá Oníyọ̀ mọ́. Ẹ tún wo this particular civil defence lẹ́kìtì àwọn bandit ti kidnap òun náà. According to the wife ìyàwó gan sọ wípé nọ́mbà àwọn bandit ò lọ mọ́ báyìí. Láti January àbí February náà ti kidnap máa yìí. No government, even the civil defence or anything, nobody is talking about it anymore. Bóyá wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan, everybody gan ti gbàgbé máa yí báyìí. According to the wife ìyàwó ní nọ́mbà àwọn bandit gan ò lọ mọ́ láti fi mọ update. And nobody is talking. Ibẹ̀ tí wàá ní Borno state government. Ibẹ̀ náà ti ń dárí àwọn repentant Boko Haram. Aláwọn ní VIP. Ọlọ́run bá ń gbọ́. Bẹ́ẹ̀ bọ́ ṣe ń pa àwọn sójà, bọ́ ṣe ń pa wọ́n bí ẹran. Ẹ̀rí bọ́ ṣe ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ wá ní wọ́n ń ṣe VIP. We are now on our own ẹ̀yin èèyàn o. That is for you to know once again. You are now on your what? On your own. Tó ẹ ṣe gbogbo àtàdìjọ wo fídíò yìí. Ọ̀rọ̀ nìyí o. Nǹkan lásì ni. Ipò tí àwọn olórí wa tí wọ́n wà ohun tí wọ́n ń ṣe ní orílẹ̀-èdè yìí ẹ jọ̀ọ́ ṣé a fẹ́ sọ wípé kò yé wọn ni àbí ká sọ pé ó yé wọn wọ́n mọ ohun tí wọ́n ń ṣe wọ́n kàn ń ṣe wá bó ṣe wù wọ́n ni ṣé àwa tí wọ́n ń ṣèjọba lé lórí báyìí ṣé ó yé wa nǹkan tí wọ́n ń ṣe àbí kò yé wa àbí ká sọ pé ó yé wa ṣùgbọ́n kò sí ohun tá a lè ṣe ni ẹ jọ̀ọ́ ohun tẹ́ náà bá rí sí fídíò yìí ẹ já pàdé ní comment section ohun tẹ́ bá rí sí kọ́lọ́n kó gbà wá ni o kọ́lọ́n kó gbà wá ni kọ́lọ́n kó gbà wá lọ́wọ́ ìjọba Fáráò àti ìjọba Sẹ́nà Kérúbù ẹ ṣé láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.